Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tiẹ̀ ní bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n gbé ilé àǹtí wa AO. Wọ́n ní ṣe ni wọ́n ní àwọn fẹ́ lo private jet kábíyèsí èyí tó ń ṣe rà J700 wípé àwọn fẹ́ fi padà lọ sí London torí wọ́n ní wọ́n ti ń plan láti padà lọ sí London. So wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní rárá kò jọ wípé àwọn ò lè lọ gba pilot fún àǹtí wa yìí. Ṣé mọ̀ pé international ni? Nítorí pé wọ́n fẹ́ travel lọ sí London padà wípé ṣebí àwọn máa ń book plane fún wọn láti travel. Wípé so àwọn máa book plane fún wọn wípé ìgbà táwọn ní kan travel wọn travel. So wọ́n ní àǹtí wa wípé wọ́n ń bínú, wọ́n ń sunkún nítorí ìgbà tí Queen Naomi tí wọ́n ń kó ẹrù Queen Naomi lọ sí London. Wọ́n ní àwọn maid gan, wọ́n ní wọ́n jókòó sínú plane yẹn. Wípé why tó wá jẹ́ pé àwọn ò lè wọ inú plane ọkọ àwọn. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí bara jẹ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Èyí tó ní ó dùn àǹtí wa jù òun ni àwọn maid tó wọ inú plane yẹn. Wọ́n ní àwọn ò tí ì wọ inú plane yẹn láti ìgbà tí kábíyèsí ti rà. Wọ́n ní Queen Naomi ní kábíyèsí fi ń gbé kiri. Nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Báwo ni kábíyèsí ò ṣe ní fi plane gbé Queen Naomi kiri? Nígbà tó jẹ́ pé ibi tó yẹ kí Queen Naomi jókòó sí ẹ gbabẹ̀, gbogbo yín gbabẹ̀. Lánàá báyìí mo tún rí táǹtí wa ṣe fídíò kan. Ọmọ ẹ̀ obìnrin ó ń pè ní princess. Wọ́n jó wọnú palace òun àtọmọ ẹ̀ àti èyí ọkùnrin. Me understand. Kí ló dé tó yẹ pé ọmọdé ó ní láti máa ṣe fídíò láti jó wọ inú ààfin? Ṣé àárí àwọn ọba míì ni tó yẹ pé ẹ̀ tí ẹ̀ ní rí fídíò wọn ń ta rárá? Ọjọ́ wo lẹ rí ọba Ẹlẹ́gùṣì káwọn ọmọ ẹ̀ máa jó wọnú ààfin nítorí wọ́n dé láti ibì kan? And ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ kékeré ni. Ọmọ yìí gan mi rẹ̀ bó tí ì pé 12 tó ń sọ pé princess ó jó tó ń jó tó ń jó tó ń jó níwájú ààfin tó ń jó wọnú palace. Kí ló dé? Kí ni gbogbo àwọn yìí? And ìwọ nìkan ló ń ṣe báyìí nínú gbogbo àwọn ìyàwó tí bàbá wẹ̀rin ńlá fẹ́. Àǹtí wa fashion gan tó yẹ pé ó like social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a rí lórí social media mọ́. Ìwọ nìkan ìṣáá ni. Wà ṣá máa gbọ́mọjó ni. Bó ń lọ sọ́jà wà gbọ́mọjó. Bó ń lọ sí Ọ̀jájá mall, a máa rí tó máa ṣe fídíò tó máa gbọ́mọ. Anywhere tó bá ń lọ, mo mọ̀ pé wà á gbọ́mọ jáde but èwo làbúrò máa ṣe fídíò nítorí pé ọmọ dé láti ibì kan. Me understand o. Ẹ̀yin èèyàn lé. So wọ́n ní bàbá wa ṣáà bínú wípé tó bá fẹ́ máa sunkún kó máa sunkún. Wípé inú plane yẹn o, kò ní wọ inú plane yẹn. Ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ wípé oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wẹ̀rin ńlá. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n kórìíra Queen Naomi tí wọ́n fẹ́ kán padà sí inú ààfin. Ọlọ́run ó ti ń fẹ̀dí gbogbo wọn síta. Gbogbo wọn láti gbọ́, láti mọ irú èèyàn tó jẹ́. So ẹ̀yin èèyàn lé. Nítorí pé Queen Naomi ò sọ̀rọ̀, kí wọ́n ṣe pé kí wọ́n máa try láti máa bùgà Queen Naomi ní gbogbo ìgbà. Nǹkan tí bàbá wẹ̀rin ńlá fẹ́ ṣe fún Queen Naomi, ẹ máa complain ẹ̀ ní jẹ́ kán ṣe. Ẹ máa ní ẹ̀yin náà need ẹ̀, ẹ̀yin náà fẹ́. Wọ́n fi mọ́tò gbé Queen Naomi wàhálà ni. Wọ́n fi plane gbé Queen Naomi wàhálà ni. Kí ló dé tó jẹ́ pé plane yẹn ló fẹ́ kán fi gbé ẹ lọ sí London? Kò ní bó ṣe wá láti London ni. A ṣá ní bó ṣe wá láti London. Èmi ò understand. Owú jíjẹ yìí ti ń pọ̀ jù. It's too much. Kò sí nǹkan tẹ̀ lè jowú fún. Every time ọ̀rọ̀ owú yìí ṣáá ni. Bí Queen Naomi wọṣọ kan, ẹ̀yin náà ẹ̀ mind kẹ́ lọ wọ̀. Bọ́n ṣe rin ìrìn kan, ẹ̀ mind kẹ́ rìn. Èyí tí ń pọ̀ jù now. Kí ló dé? O jowú o gbọ́kọ̀ ẹ̀. At least a ṣá mọ̀ bó ṣe wọ inú palace yẹn. Wípé òun gbé ètùtù ni. O jowú o gbọ́kọ̀ ẹ̀. O gbé tutù ó dolórí. Lẹ́yìn ìgbà tó dolórí tán, kí ló tún wá ń wá?
o ò dẹ̀ jókòó sáàyè ẹ, at least ọmọ tó fẹ́ bí o ti bí now. O ò dẹ̀ jókòó sáàyè ẹ kó má máa tojú bọ nǹkan tí kábíyèsí bá ṣe fún Queen Naomi mọ́. Àti ẹ̀ kí n fẹ́ máa sọ̀rọ̀ yín, ṣùgbọ́n ẹ máa ń ṣe àwọn nǹkan tó máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ yín. Kò sígbà téèyàn ò ní máa sọ̀rọ̀ yín. Ẹ máa ń ṣe nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ yín. Èyí ò kò da now. Tí kábíyèsí bá fẹ́ kó fly pẹ̀lú private jet, wọ́n á sọ fún ẹ pé kó fly pẹ̀lú private jet. But kí ló dé tẹ like ẹ máa waste owó baba wẹrẹ ńlá? Kí ló dé tó lè lọ wọ plane? Ó jẹ́ first class ló fẹ́ jókòó síbẹ̀. But kó wá ní kán lọ bẹ́ẹ̀ gba pilot nítorí pé kí ni? Ẹ̀yin èèyàn lé, èyí tí ń pọ̀ jù o, èyí lágbára o. So gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí, baba wẹrẹ ńlá ti ní enough is enough o. Kó ní kálukú kó jókòó sáàyè. Gbogbo ọ̀rọ̀ Queen Naomi náà ni ò jẹ́ kó travel. Ó yẹ kó ti travel látijọ́ yìí, but ó ní rárá, ó ò ní lọ. Àfìgbà tó bá ready nǹkan tó fẹ́ ready. Kí ló fẹ́ ready? Kò sí nǹkan tó lè tú Queen Naomi àti kábíyèsí ká. Ọlọ́run ti so wọ́n pọ̀. Òrìṣà òkè ti so wọ́n pọ̀. The only thing tẹ́ ẹ lè ṣe òun ní kẹ́ ẹ jókòó kẹ́ ẹ mọ̀ wọ́n ara yín. Because woman yìí ò wá bá yín, kò wá tọ́ yín. Ó jókòó àtọjọ́ yìí. Ọjọ́ wo lẹ rí tí Queen Naomi sọ̀rọ̀ rí ẹ̀yin èèyàn? Ọjọ́ wo lẹ rí tán sọ̀rọ̀ rí? Ẹ fẹ́ silent obìnrin yìí forever. Ẹ dẹ̀ lè silent ẹ̀ because wọ́n ti rí ojú rere kábíyèsí. Wọ́n ti rí ojú rere Ọlọ́run. Ọlọ́run ló ń gbèjà wọn, Ọlọ́run ló wà lẹ́yìn wọn. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Àtẹni tó nífẹ̀ẹ́ Queen Naomi o, àtẹni tí ò nífẹ̀ẹ́ Queen Naomi nínú gbogbo yín. Ọlọ́run Elédùmarè ó rí ọkàn yín. Ọlọ́run ló máa dá yín lẹ́jọ́. Nítorí pé kò sí nǹkan tí woman yìí ṣe. Tó bá jẹ́ pé Queen Naomi wọ́n jẹ́ èèyàn burúkú ni, àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ àní máa sọ̀rọ̀ wọn. A tiẹ̀ ti máa já mi lórí ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. Gist wà tá a lè ṣe náà, àìmọye gist tá à ń gbé. Gist Mohbad wà ń bẹ, oríṣiríṣi gist ló wà ń bẹ. Kí wá ló dé tó jẹ́ pé irọ́ ni? Ẹ ṣáà máa rí nǹkan sọ ṣáá ni, ẹ ṣáà máa rí nǹkan ṣe ṣáá ni. Ẹ máa bọ́ ọmọbìnrin yìí jowú lọ́sàn-án, lóru, láàárọ̀. Ẹ gba palace. Láti ìgbà tí ẹ ti jókòó sí palace yẹn, kí ni kókó? Kí ni kókó? Àwọn òrìṣà inú palace gan ń bínú. Nítorí pé ẹni tó yẹ kó wà nínú ibẹ̀ kò sí nínú ibẹ̀. She is the chosen one. Ẹ máa ní ọmọ yín ni source kìíní kan, ọmọ yín ni original source. Ṣé èèyàn kan fẹ́ gba ipò Tádéníkáwò lọ́wọ́ ẹ̀ ni? Kò sẹ́ni tó lè gba ipò ẹ̀ lọ́wọ́ ẹ̀ náà. Ọlọ́run ti fi ṣe àrẹ̀mọ, àkọ́bí kábíyèsí ọkùnrin. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn, kò sí ẹni tó lè yí padà. Gbogbo nǹkan ló ń bí yín nínú. Bí kábíyèsí bá fún Tádéníkáwò ní nǹkan, ẹ máa lé ẹ fẹ́ fọ́mọ yín náà. Ọmọ ọdún mélòó lọmọ? Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan kò tí ì pòṣù mẹ́fà. Tó bá tiẹ̀ máa pòṣù mẹ́fà kò tí ì pọ̀ ọdún kan. So kí wá ló dé tí wàhálà wá pọ̀ tó báyìí? Kí ló dé tí wàhálà pọ̀ tó báyìí? Nǹkan tí ò yé wa nìyẹn. Wàhálà yẹn ti ń pọ̀ jù. Nǹkan tẹ́ ń fojú kábíyèsí rí nínú palace náà ni wọ́n fẹ́ jókòó sínú palace. Tó bá yẹ máa ní kábíyèsí ti gbọ́dọ̀ Queen Naomi lọ. Wọn ò lè má ṣe kó má rí Queen Naomi lọ́jọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta tí wọ́n bá rí Queen Naomi báyìí wọ́n máa pariwo Queen Naomi ní Queen Naomi. Wọn ò ṣe ní má rí Queen Naomi. Ọmọ wọn wà lọ́wọ́ Queen Naomi. Àrẹ̀mọ wọn wà lọ́wọ́ Queen Naomi. Ọ̀dọ̀ Queen Naomi lọ́kàn baba wẹrẹ ńlá wà. Nígbà tẹ́ ẹ̀ make wọn happy, why tí wọ́n ní máa lọ sọ́dọ̀ Queen Naomi? Ṣé ẹ̀yin ò rí bí Queen Naomi ṣe níwà tútù ni àti ìrẹ̀lẹ̀? Bí wọ́n ṣe rí yẹn, bínú wọn ṣe rí nìyẹn. Inú wọn mọ́ sí gbogbo èèyàn ni. Kábíyèsí ti mọ̀ wípé ọkàn àyà wọn, ọwọ́ Queen Naomi ló wà. Nítorí ẹ̀ náà fi ń lọ sọ́dọ̀ Queen Naomi. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe, ẹ lè ní kó má lọ sọ́dọ̀ ìyàwó wọn. Ilé ayé le o. Ẹ̀yin èèyàn lé. Obìnrin bímọ fọ́kùnrin, kò ní kọ́kùnrin yẹn nífẹ̀ẹ́. Obìnrin kò bá máa gbé súnmọ́kùnrin lójoojúmọ́, kò ní kó nífẹ̀ẹ́. Ìfẹ́ kì í ṣe nǹkan téèyàn lè fi owó rà. Ìfẹ́ kì í ṣe nǹkan téèyàn lè fà tipátipá. Ó máa ń wá naturally ni. Ọ̀rọ̀ mi ò ní jù yẹn lọ láàárọ̀ yìí. Kábíyèsí àti Queen Naomi, àyànmọ́ wọn ni.
kan wà together forever, one love forever ni. Ẹ̀yin èèyàn ilé, bá ṣe gbọ́ nìyẹn o allegedly gbogbo nǹkan tá à ń sọ. Ẹ mọ̀ pé mi ì bá bàbá Wẹ̀rìnlá gbénú ààfin, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún wa o. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé á máa yọrí sí rere o. Ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin o subscribers, mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o, ẹni fọwọ́ gbọ́mọ sí o. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ o. Gbogbo àdáwọ́lé wa á máa yọrí sí rere. Ìbùkún Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin new subscribers náà, ẹ ṣé. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe, ẹ subscribe sí channel wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Orúkọ mi ni Mashola kò yí padà. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. A fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ nítorí pé ẹ fi channel yìí sílẹ̀ ní gbogbo ìgbà. Lẹ̀ ń wà pẹ̀lú wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo etí tó bá ń gbọ́ mi lórílẹ̀-èdè ayé. Ẹ̀yin èèyàn ilé, àwọn tí a ti pè fún prize giveaway, mo pe orúkọ yín lánàá, àwọn tí mo ti rí account number wọn. Ní agbára Ọlọ́run, a máa send àwọn prize yín ní ọ̀sẹ̀ yìí. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á ràn wá lọ́wọ́. After 3 months, a tún máa ṣe mí. Gbogbo ẹ̀yin tẹ́ bá gbórúkọ yín, ẹ̀yin náà ẹ máa try láti máa comment, kẹ́ ẹ máa follow wa. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.